Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ a kú déédé àsìkò yìí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ pera yín ní warriors tẹ́ ẹ sọ wípé ẹ nífẹ̀ẹ́ arábìnrin tá a porúkọ rẹ̀ ní Lizzy Anjorin tẹ́ ẹ lẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú. Ó tọ́ sí Lizzy láti máa ṣépè fún àwọn ọmọ ọlọ́mọ kó máa fi wọ́n ré ní ojoojúmọ́. Ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ kí wọ́n dá ìpè náà padà fún un. Ẹ̀yin ò fẹ́ kí wọ́n máa ṣépè fún àwọn ọmọ rẹ̀ àbí kí wọ́n máa ṣépè fún òun náà pàápàá. Ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀. Kò lè rí bẹ́ẹ̀ torí pé kí ni àwọn ọmọ tí wọ́n tó ń fi ojoojúmọ́ tó fi ń ṣépè fún. Ìyá kan náà ló bí àwọn náà. Nígbà tí Lizzy gba ọkọ àwọn èèyàn tó sì tún sọ wípé òun ò fẹ́ kí wọ́n gbélé ayé, àbẹ́ẹ̀rí wípé kò ní ṣeé ṣe. Á jáde á lòun celebrity. Ẹ̀yin náà ẹ wò ó. Ṣé celebrity láàpélé àbí yẹ̀yẹ́ brity? Àwọn tí wọ́n ń pera wọn ní celebrity tí wọ́n jẹ́ celebrity gangan, àwọn olóríire celebrity, a mọ̀ wọ́n nínú ayé. A sì rí ohun rere tí wọ́n ń gbé ṣe nínú ayé. Yàtọ̀ fún rádaràda èyí tí arábìnrin tó pera rẹ̀ ní Lizzy Anjorin èyí tó ń fi ojoojúmọ́ ṣe lórí ayélujára. Eléyìí ó ṣe ni láàánú gan torí pé kí ni nígbà tẹ́yìn náà bá fi ojú yín rí fídíò ibi tí Lizzy ti ń ṣépè kàndìkàndì fún ìyálé rẹ̀ torí wípé ó gba ọkọ lọ́wọ́ rẹ̀ tíyẹn jáde tó pariwo fáyé. Ẹ̀yin náà ẹ yanu torí pé kí ni ó gbọ́kọ èèyàn ó tún ní kó kúrò láyé. Báwo lèèyàn ṣe ń ṣe bẹ́ẹ̀? Lẹ́yìn fídíò yìí ìwọ tó o bá wá sí orí platform mi tó o bá lò jẹ́ warrior àbó o jẹ́ olólùfẹ́ Lizzy tó o wá ń tùtùkùtù tó ń sọ ìsọkúsọ. Láṣẹ ti Èdùmàrè, gbogbo èpè tí Lizzy ṣẹ́ lórí àwọn ọmọ ọlọ́mọ yóò bọ́ sí orí àwọn ọmọ yín. Gbogbo èpè èyí tí Lizzy ń ṣẹ́ lójoojúmọ́ lórí àwọn tó ń bá a sọ òótọ́ ọ̀rọ̀ wípé kó dẹ́kun ìwà àbàjẹ́ yìí yóò padà sí orí yín torí pé kí ni àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì. Àwa yìí náà a ti wà lára àwọn tó ń bá a sọ̀rọ̀ tó ń fi ojoojúmọ́ pè é. Bó tilẹ̀ jẹ́ wípé àwa tá a wà nílùú èbó ó ti fìgbà kan bú wa dáadáa rí tó ní ká má dá sọ́rọ̀ òun. Tó lẹ́ni tó bá dá sọ́rọ̀ òun ó ní èpè lòun ó fi dáhùn. Wọ́n ní ẹni tí ò bá gba kádàrá yóò gba kòdòrò. Ẹ̀yin náà ẹ fetí yín gbọ́. Ìkan lára àwọn èpè, ìkan lára àwọn show tí Lizzy ṣe ní orí platform ẹ̀. Kẹ́yìn náà wá wò ó tí wọ́n bá ṣẹ́rú èpè báyìí fáwọn ọmọ tiyín. Kẹ́yìn náà ó gbà á àbí báwo ni ó ṣe rí lára yín? Torí wípé bẹ́ẹ̀ ṣe bí ọmọ tiyín, òun náà ni àwọn tí Lizzy ń ṣépè fún yìí, òun náà bí àwọn ọmọ tiwọn. Tẹ́ ẹ bá lè gbarú ẹ̀, àní ìwọ tó o bá wá sí orí platform yìí tó o bá lọ wá gbèjà Lizzy, tó o bá ní tí Lizzy ń ṣe ó dáa, tó o bá rí wípé tí Lizzy ń sọ ní orí platform ẹ̀ bó ṣe ń gbé àwọn èèyàn ṣépè lójoojúmọ́, ó tẹ́ ọ lọ́rùn. Gbogbo èpè tí Lizzy ṣe pátápátá yóò jẹ́ tiẹ̀ tilétilé taratara láṣẹ ti Èdùmàrè. Ìwọ tó ò bá rí nǹkan kan tí Lizzy ń ṣe tí ò dáa tó yẹ kó o bá wí tó lérò wípé ó tẹ́ ọ lọ́rùn bẹ́ẹ̀, gbogbo ohun tí Lizzy sọ lórí àwọn ọmọ ọlọ́mọ yóò jẹ́ tìwọ náà tẹ̀bítẹ̀bí taratara. Mi ò tí ì jẹun ọkọ mi tí ì jẹun àdá. Ire o. Gbogbo àwọn ọmọ tó tara ẹ jáde pátápátá wọn gbọ́ pọ́n ṣoríire ní Tókunbọ̀ o ò ní bá wọn gba oríire lórí àwọn ọmọ yẹn. Àdàbí tí mo bá ṣe ẹ ló kù. Àti dọ́kàsì àti ya dọ́kàsì àti gbogbo yín pátápátá tẹ́ ẹ padà wá. Adébísí Adéyínká òkò ló gba ọdún láyé wàá sunkún lórí gbogbo tó dùn ẹnu pátápátá. Àdàbí tí mo bá ṣe Fọlá o Sàríyù ẹnu àgé. Àdàbí tí mo bá ṣe ló kù. Fọlá bíyà ìṣe ṣẹ̀sín tó ráre tójú ò da tẹ́yìn ò da bó ṣe máa rí fún ẹ àti gbogbo ọmọ tó tara ẹ jáde nìyẹn. Fọlá Sàríyù àdàbí ni mo sọ. Àwọn ni kò má ṣe pé fọmọ Fọlá
ọmọ Fọlá tí àwọn èpè ti mú kò sí ohun tó tara Fọlá jáde tí èpè ò ti mú tá bá lanu ṣépè fún Fọlá àtàwọn ọmọ ẹ̀ tutọ́lọ́jì ni sórí ẹ̀jẹ̀ ìbímọ ni mo fi ń ṣépè fún ẹ Fọlá wípé gbogbo ẹ̀dá tó bá ti ṣàánú fún ẹ dandan ni kí wọ́n gba orí burúkú toró yẹ kán béèrè kí wọ́n tó ṣàánú fún ẹ. kúkú ni Adébísí Adéyínká Tókunbọ̀ Esther Àṣàbí Abọ́dẹrìn ọmọ Fóyèkẹ́ ọmọ Yáyì ọmọ James bí ọmọ ìkókó tí mo bí bó ṣe gba àgbàrá ẹ̀jẹ̀ jáde pẹ̀lú àgbàrá omi Tókunbọ̀ gbogbo ọmọ tó tara ẹ̀ jáde pátápátá Esabod ọmọ Abọ́dẹrìn Esther Tókunbọ̀ Àṣàbí Abọ́dẹrìn ọmọ bíbí inú Fóyèkẹ́ ọmọ James ọmọ Yáyì Tókunbọ̀ Esther Tókunbọ̀ Abọ́dẹrìn ọmọ James àti Adébísí Adéyínká àgbàrá ẹ̀jẹ̀ lẹ máa gbà lọ tọmọtọmọ yín. Fọlá Sàríù ẹnu àgé àdàbí tó bá gbowó lọ́wọ́ mi ló ní kú tìrantìran tọmọtọmọ bí yẹ ẹ ṣe kúrò nílé tó rìn lọ tí wọ́n padà gé orí ẹ̀ Fọlá Sàríù ẹnu àgé bó ṣe máa kúrò nílé nìyẹn tó máa gé orí ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹ̀ o ò ní rọ́mọ gbẹ̀yìn ẹ o ò ní jẹun ọmọ wàá ṣorí burúkú gbogbo ọmọ tó tara ayé ẹ ṣe jáde bó ṣe máa ṣorí burúkú nìyẹn Fọlá Sàríù. Bring it on. Fọlá ayé àbàjẹ́ á tán fún ẹ ilé alánú gbé ẹmí wàá sùn aláyé bàjẹ́ yẹn sí 13 grand bó ṣe máa fi ìbọn fọ́ orí dọ̀kásì náà nìyẹn àti Fọlá lọ́kọ́ sílẹ̀ bó ṣe máa fi ìbọn fọ́ orí Tínà nìyẹn ogun bá ń wò bó ṣe máa fi ìbọn fọ́ orí yín nìyẹn tọmọtọmọ.